kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa nílé lóko tàbí lẹ́yìn odi ògo ní forúkọ yín ọlọ́run fún àánú àti ojú rere ńlá láti arígbà o ọlọ́run aláàbò wa ipá tó borí ipá àti agbára tó borí agbára ọlọ́run tó ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà nígbà gbogbo níbi gbogbo àdúpẹ́ fún àánú tí arígbà láti túrí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹrin ògo ìyìn àti ọlá ní fún orúkọ yín nítorí síwájú sí ni ẹ̀yin olúwa yóò tún máa fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ìdojúkọ wa gbogbo ọ̀rọ̀ tá ò sì gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ torí tí a gbàdúrà lórúkọ jésù kristu olúwa wa àmín àmín orúkọ jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín nàkọ́ adéjàrá adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kẹrin àkòrí tí a ò gbéyàwó sọ wípé àwọn àdúrà fún ìjọ àwọn àkọsórí wa nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkàndínlógún ẹsẹ̀ ogún iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkàndínlógún ẹsẹ̀ ogún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa sì gbilẹ̀ sí i gidigidi ó sì gbilẹ̀ nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé iṣẹ́ àpọ́stélì bákan náà orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n sì gbọ́ wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí ọlọ́run wọ́n sì wí pé olúwa ìwọ ni ó dá ọ̀run ohun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ìwọ nípa ẹ̀mí mímọ́ rẹ tí o ti mú ẹnu dáfídì bàbá wa ránṣẹ́ wípé èéṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí olúwa àti sí kristi rẹ̀ nítòótọ́ ṣàní sí jésù ọmọ mímọ́ rẹ̀ ẹni tí ìwọ ti fi òróró yàn àti Héródù àti Pọ́ńtù Pílátù pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọ sí i láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ àti ìmọ̀ rẹ ti pinnu ṣáájú pé yóò ṣẹ ǹjẹ́ nísinsìnyí olúwa kíyèsí ìkìlọ̀ wọn kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ kí ìwọ sì fi níná ọwọ́ rẹ ṣe dídára àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣẹ̀ ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ àmín wàyí ẹ jẹ́ ká gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàrá Adébóyè ní kí á gbà fún ìjọ àdúrà àkọ́kọ́ bàbá mo dúpẹ́ fún ìjọ pé ládùúrú gbogbo ète ọ̀tá ìjọ rẹ sì dúró síwájú sí ó sì ń tẹ̀síwájú àdúrà kejì bàbá jọ̀wọ́ jẹ́ kí ẹ̀mí rẹ tú jáde sórí ìjọ rẹ ní ọ̀tun gẹ́gẹ́ bí o ti ṣe ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì tú ẹ̀mí rẹ sórí ìjọ rẹ bí o sì jẹ́ kí ìsọjí wà ní orúkọ Jésù àdúrà kẹta bàbá jọ̀wọ́ jẹ́ kí ìṣọ̀kan wà àti ìpéjọpọ̀ tó lágbára láàrin gbogbo àwọn ọmọ ìjọ rẹ jẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan wà láàrin gbogbo kìrìsìtẹ́nì ìjọ gbogbo kí ìfẹ́ rẹ sì ní ààyè nípa ìjọ rẹ ní orúkọ Jésù kókó àdúrà kẹrin bàbá mo gbàdúrà fún gbogbo àwọn olórí ìjọ kìrìsìtẹ́nì lágbàáyé fún wọn ní ọgbọ́n ìgboyà àti ìfàmì òróró yàn àti ẹ̀mí mímọ́ láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ ìsìn wọn gbogbo ní orúkọ Jésù àmín kókó àdúrà karùn-ún bàbá jọ̀wọ́ ró àwọn olùṣọ́ àgùntàn lágbára sì rú gbogbo àwọn olórí ìjọ lágbàáyé sókè má ṣe jẹ́ kí èṣù lu àwọn olùṣọ́ àgùntàn kí agbo má bàa túkà ní orúkọ Jésù kókó àdúrà kẹfà bàbá mo gbàdúrà fún gbogbo kìrìsìtẹ́nì ní agbègbè káàkiri àgbáyé níbi tí a ti ń ṣe inúnibíni sí àwọn kìrìsìtẹ́nì jọ̀wọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó máa tàn kó máa bá wọn gbé kí ó sì dáàbò bò wọ́n ní orúkọ Jésù àmín kókó àdúrà keje bàbá jọ̀wọ́ dáàbò bò wọ́n rú wọ́n sókè kí o sì fún gbogbo kìrìsìtẹ́nì ajínrere káàkiri àgbáyé lágbára jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ bá wọn gbé o jẹ́ kí gbogbo àdúrà wọn jẹ́ ìtẹ́wọ́gbà ní kíákíá ní orúkọ Jésù àmín kókó àdúrà kẹjọ bàbá mo gbàdúrà fún gbogbo ìjọ ní àwọn ibì kan bíi ọgbà ẹ̀wọ̀n bí àgọ́ ológun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ kí ìwàláàyè rẹ wà ní irú ibi wọ̀nyí sì jẹ́ kí iṣẹ́ ìyanu àti ìkórè ọkàn kí ó wà níbẹ̀ pẹ̀lú ní orúkọ Jésù kókó àdúrà kẹsàn-án jẹ́ kí ìyìn rere Kristi tàn káàkiri kí ó sì wà ní gbogbo àgbáyé mú
gbogbo ìlàkalẹ̀ òdì tó ń dènà kí ìwàásù ìyìn rere má fi ìdí múlẹ̀ ní àwọn ìjọ. Mú wọn kúrò kí o yí wọn padà ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹwàá. Baba jọ̀wọ́ pèsè àwọn ohun àlùmọ́nì fún ìjọ rẹ ní àyíká kí a lè ṣe iṣẹ́ tí o rán wa ní sísọ àwọn orílẹ̀-èdè di ọmọ lẹ́yìn rẹ ní orúkọ Jésù. Kókó àdúrà kọkànlá. Baba jọ̀wọ́ bùkún ìjọ ìbílẹ̀ mi kí o sì ràn wá lọ́wọ́ láti mú àfojúsùn rẹ fún wa ní ayé ṣẹ o. Jẹ́ kí àwọn ìlérí rẹ nípa wa kí ó wá sí ìmúṣẹ ní kánkán ní orúkọ Jésù. Kókó àdúrà kejìlá. Àwọn kókó àdúrà ìwọ tìkálára rẹ fún ìjọ ìbílẹ̀ rẹ àti ara Kristi lápapọ̀. Olúwa yóò gbọ́ àdúrà wa, yóò sì fi àánú dáhùn àwọn àdúrà wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápé ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.